يا السلام عليكم ورحمة الله وبركاته يا I'll call you back on this. I'm not for I'll call you. Let me talk to you there on this level.
What's going on? Good, are you? Yeah, what's going on? Okay, but right now I'm busy right now. I'm live program right now. I'm going to talk to you when I'm done. I'll talk to you when I'm done. I'm أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله wabarakatuh. Yeah, today is on the 8th of August 2026, ọjọ́ Saturday. Ẹ̀rípo tó jẹ́ mẹ́ta tí a ti tan kámẹ́rà sójú báyìí wípé a fẹ́ ṣe live program. Eléyìí gan láì pé mo wò pé ìgbóná gbòòrò là ń jọ̀pọ̀ lọ ni. Mo ṣe fẹ́ sáré ṣe program ẹ̀ because everybody náà ló mọ̀ kí mo busy. Láti bí 3 weeks ago now, gbogbo ayé ni ó mọ̀ kí mo wà lórí ìrìn àjò. Má bínú. Má bínú. Now, everybody ló mọ̀ kí mo wà lórí ìrìn àjò. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí bí Ọlọ́run ṣe ń bá wa tò ìrìn àjò náà. Àdálà níyàn pé a fẹ́ ṣe Global Tour 2026. Adẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wẹ́rẹ́wẹ́rẹ́ Ọlọ́run ní kí ìrìn àjò náà máa bọ́ sí rọrùn. Kò sí kékeré ìrìn àjò. Kí èèyàn kó nínú yàrá ẹ̀ gan kó bọ́ sí pálọ̀. Ìrìn àjò kan nìyẹn, k'Ọlọ́run kó jọ kó ṣàánú ẹ̀ kó má jẹ́ kí àtòjú ojú ikú lọ má jẹ́ àtòrí ìrìn àjò bọ́ sí àlùkìyámọ̀. Ẹja kun torí t'Ọlọ́run gbogbo ẹ̀yin lólùfẹ́ ẹ bá wa share program yìí dáadáa. Ẹ jọ̀ọ́ ṣe àwọn kó tó jọ mẹ́ta ọ̀pọ̀ èèyàn dẹ̀kọ́ ló máa mọ̀ pọ̀ kan lọ́mọ ń ṣe program lọ́wọ́lọ́wọ́ báyìí, pàápàá jùlọ ìní tó wá jẹ́ ọjọ́ Saturday. Ìwọ̀n topic tí mo fẹ́ treat yìí gbogbo àná láti rí àkọlé tí mo kọ síbẹ̀.
gbogbo aládẹ̀rí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ọ̀rọ̀ eégún olóòlù slash Fásilátù àti àwọn alákatakítí tó wà nínú Islam tiwa. Mo á béèrè kan, mo ní ẹ̀yin alákatakítí iṣẹ́ Ọlọ́run lẹ̀ ń jẹ́ ni àbẹ́ ń jẹ́ iṣẹ́ Saheed Shittu? Ẹni pé tó jẹ́ mẹ́ta tí a ti mẹ́nu lé ọ̀rọ̀ Saheed Shittu, because Ọlọ́run ti bá wa ṣe ogun tí ó ti ṣẹ́ lọ́rọ̀ Saheed, pé gbogbo ayé náà ti mọ̀ wípé ó wá tàn ayé ni. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run fún wa ní àṣeyọrí lórí iṣẹ́. Lórúkọ ẹ̀ tí ẹ̀wọ̀n mi láti máa dárúkọ ẹ̀ mọ́, because orúkọ ẹ̀ gan kó bí àbùkù báyàn. Lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá rí yàn, tó bá pàdé èèyàn, wọ́n ní ọ̀kan lọ́mọ lélẹ́ yìí, ẹkùn ọkọ Saheed Shittu, ilé bá máa pàdé ọkọ lọ́mọ rèé, ẹkùn ọkọ Saheed Shittu, ilé bá máa rí ọkàn lọ́mọ rèé. Ẹ dákun ṣọ́wọ́n nǹkan pé orúkọ wèrè kan mórúkọ mi ni. Wọ́n torí pé lóòótọ́ lódodo àwa náà Ọlọ́run fi ṣẹ́gun ẹ̀. Gbogbo ẹni tẹ́tí wọlé torí tọ́ Ọlọ́run bá wa ṣe àpọ́grámù yẹn, àlímọ̀ ti yẹ. Àwọn ẹ̀kọ́ gbogbo ẹni tẹ́tí wọlé dákan bá wa ṣe àpọ́grámù yẹn, dákan bá wa ṣe àpọ́grámù yẹn, so that kò ń wá láti máa dá orúkọ ẹ̀ mọ́. Wọ́n torí pọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí pẹ̀lú àwọn àfa alákatakítí kan tí mo rí àwọn fídíò wọn tí wọ́n fẹ́ máa táàkì bàbá Akeugba Gold lórí ọ̀rọ̀ arábìnrin Wasila àti ọ̀rọ̀ eégún olóòlù. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wà lórí social media tó já sí pé tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí kò ń tètè yé wọn ọmọ genesis ọ̀rọ̀ yẹn. Èmi náà lọ́lọ́ máa ń lò láti wá tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yé àwọn èèyàn pẹ̀lú àwọn ẹ̀rí tó dájú. Everybody ti mọ̀ pé ọ̀kan lọ́mọ kò sẹ́ẹ̀rì kò sọ̀rọ̀ ni. Èmi náà lọ́lọ́ máa ń lò láti wá tan ìmọ́lẹ̀ sí, so that kò ń láti dá sọ̀rọ̀ eégún olóòlù àbí ọ̀rọ̀ Wasila kan, gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ kí mi ò kì í dá sí. Ṣùgbọ́n mo ti rí pé àwọn àfáà alákatakítí pàápàá jùlọ bọ́ì tí wọ́n pè ní Ajégini, Arìngìnìgìnì wọ́jà, ọ̀bọ̀ tó wà ní Ìbàdàn yẹn, bọ̀bọ̀ Arìngìnì tó wà ní Ìbàdàn, Arìngìnì yẹn. Ẹni bọ̀bọ̀ yẹn mi máa fẹ́ sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn, everybody mi máa ń sọ̀rọ̀ náà mi ń sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn because mo rí pé kò ní ìtumọ̀, kò wà relevant, ó máa fẹ́ gbé rẹ̀ kọjá bó ṣe tó ni. Ajégini ò ní ìtumọ̀ kankan nínú ayé, I swear to Almighty Allah, wàláì kò ní ìtumọ̀ kankan nínú ayé. Àkọ́kọ́, when we are talking about àkìlíyà, làákàyè, kò ní báyà làákàyè. And then ó dẹ̀ tún máa àìpọ̀ ara rẹ̀ kọjá bó ṣe tó. Sọ́dọ̀ mo rí bó ṣe ń ṣe lẹ́jọ́ mẹ́ta ló bẹ́ẹ̀ kí n padà wá ní àánú mi gbọ́dọ̀ dá bàbá Akeugba Gold dá ọ̀rọ̀ yìí. I have to come out. And secondly, especially ẹlẹ́ẹ̀kejì ni bọ̀bọ̀ tí wọ́n ń pè ní ẹ̀sà àṣàlẹ̀ àbẹ́sà àárín yẹn, àbẹ́sà kínní kan yẹn. Ẹ tí ẹ̀sà òkè ń tiẹ̀, mo máa yanjú ọ̀rọ̀ ẹ̀kan lénìí tó ló yà mí lẹ́nu pé ẹ̀sà òkè tún lè kó sínú trap Saheed Shittu. Yà mí lẹ́nu pé ẹ̀sà òkè ó tún lè kó sínú trap Saheed Shittu ní ìwọ tó júwe Saheed Shittu fún wa ní 3-4 years ago.
gbogbo ẹ̀rí ẹ̀ lè máa rí lé ní o Imam Mubarak Zakaria you are welcome. tẹ́pẹ̀ ẹ̀sà òkè lójú Saheed fún wa gbóyè lè máa rí ẹ máa tún rántí ẹ máa flash àwọn èèyàn báàkì lénìí irú èèyàn tí ẹ̀sà òkè jẹ́ ká mọ irú nǹkan tí Saheed Shittu jẹ́ ó yà mí lẹ́nu pé ẹ̀sà òkè tí wàá tún lè kó sínú trap ẹ̀ padà lẹ́yìn ìgbà tí Ọlọ́run ti là ẹ́ nínú trap Saheed Shittu so that àwọn tó kù yẹn wá olùwátìfù ni wọ́n àwọn èèyàn nítumọ̀ nínú ayé tí bá dárúkọ wọn mo fẹ́ boost wọn ni gbogbo wọn mọ̀ pé ọ̀kan lọ́wọ́ ní bàbá lákù bàbá wọn ló bá gbé lórí social media o ẹ má gbé náà wojú ẹkùn má gbé gẹ̀ẹ́sì wọn gbé gẹ̀ẹ́sì tó bá dẹ̀ tó bẹ́ẹ̀ nu yín kọ́ ẹ ká jọ play ọ̀sẹ̀ méjì wọn bí yín dá ìdí mo dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ yìí ìdí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí ìdí àjọ fẹ́ bẹ̀rẹ̀ yìí tó bá ti bí yín dá ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì mi ò mind kí n cancel trip yìí láti ibi tí mo dé yìí mi ò mind kí n cancel trip yìí ibi tí mo bá trip yìí dé lọ́wọ́lọ́wọ́ ń sìn mo wà ní London mo lè cancel trip yìí kí n padà sí Amẹ́ríkà kí n lọ nà yẹ kí n lè nà yẹ fún yín tán kí n nà yẹ padà kí n padà sí comfort zone mi inú ọ̀rọ̀ yẹn ti ń bí mi láti bí ọ̀sẹ̀ kan bọ̀ mo busy but mo rò pé mi ò ráyè torí ìrìn àjò pọ̀ ọ̀rọ̀ ìtajà wa fẹ́ bẹ̀rẹ̀ yìí torí kan tí bàbá kí ó gba góòdù ṣe fún yín gangan kò yé mi táwọn àyìn tó já sí pé bẹ́yìn bá ṣe rorí ni kí àwọn èèyàn ṣe rorí ni ẹ̀yin lẹ wá sílé ayé yín láti wá fi Islam fa wàhálà bàbá yóò wá láti wá fi Islam fa wàhálà àwa wá láti wá fi Islam láti wá fi ṣe humanity ni láti wá fi tún àárín mùsùlùmí àti ẹni tó ń ṣe mùsùlùmí ṣe ni so that ẹ̀yin lẹ ní problem ṣùgbọ́n kí n tó máa treat topic mi ẹ jẹ́ kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó já sí pé òun náà lọ́ba tó ń fìṣọ́ rẹ̀ ṣọ́ wa ọba tó ń dáàbò ẹ̀bù wa àdàlàníyàn àgbàlérò pa fẹ́ travel kẹ́mi mo ṣe sọ àlíòye you are welcome ó di pé bíi 3 weeks báyìí mo ti kó lamẹ́ríkà gbogbo wa náà la rí pé a lọ sílùú Cairo a lọ gba award lórí iṣẹ́ takuntakun tí à ń ṣe à ń pè award yẹn jẹ́ Global Star Award Global Star Award òun ni award yẹn alhamdulillah pé inú àwọn tó jẹ́ Global Star Islamic aspect tí wọ́n pè àwa náà wà lára wọn láti Cairo alhamdulillah pé a tún lọ sí Paris a lọ káwọn tí wá ń bẹ̀ Legacy gbà wá lálejò láti Paris ó jẹ́ kí n máa lọ Canada ṣùgbọ́n pẹ̀lú ìdí kan àti ìdí kejì nǹkan tó bẹ̀rẹ̀ ṣe ń Canada mi padà meet up mo láti change flight mi mo route ẹ padà sí Nàìjíríà mo wá Nàìjíríà is my country I don't have any issue with anybody àfẹn tó bá ní problem fún ara rẹ̀ mo dẹ̀ wọ Nàìjíríà mo pẹ̀lú convenient mo fi wọ Nàìjíríà sorry mi ò bá Kótọ́nù wọlé mi ì bá Ghana wọlé mi ì bá Togo wọlé normal route tó yẹ kí ọmọlúwàbí bá wọlé náà mo bá wọ sí Nàìjíríà kódà gbogbo bí mo ṣe wọ Nàìjíríà máa padà post ẹ̀ because mo rí àwọn kan send link kan sí mi pé wọ́n send page kan sí mi náà page yẹn kò ní ìtumọ̀ because page yẹn gbogbo ayé ti padà mọ̀ ṣẹ́dí kò dá kí wọ́n máa parọ́ bí wọ́n bá ti pọ̀ nínú rọ́ tó bá yá ayé ò ní ká ọ̀rọ̀ ẹkún mọ́ ẹ rí pé last year tó ń pariwo ọ̀rọ̀ deportation làṣírí gbogbo wọn padà wá tú pé aṣọ onírọ́ nìyí láti ìgbà yẹn gbogbo ayé ti rí pé àwọn lè kò sí kọ́lọ́ fẹ́ sọ mọ́ ó yá pé péjì yẹn kò sí kọ́lọ́ péjì yẹn fẹ́ sọ àwọn tó ń sẹ̀ǹdẹ̀ sí mo ní má sẹ̀ǹdẹ̀ sí mi mọ́ ẹ wò péjì tó ń póòsì tí èèyàn kan ò ní kọ́mẹ́ǹtì
ẹ bá máa kọ́mẹ̀tì òun náà tó máa kọ́mẹ̀tì abẹ́ kọ́mẹ̀tì rẹ̀ bí péèjì bẹ́ẹ̀ kò nítumọ̀ gbọ́dọ̀ ara dẹ̀mọ̀ pé péèjì yẹn láwọn péèjì Saheed Shittu ni pé nǹkan tó wá sẹ́yìn pé ó ní ọ̀kan lọ́mọ gba Kútọ̀nù gba kínní kan gbàgbọ́ normal ẹ̀yin lẹ mọ́nítọ̀ mi ẹ̀yin lẹ ní orí tí yín rò ẹ̀yin lẹ rí tèmi rò lẹ́sìn mọ́nítọ̀ mi mi ò rí tí yín rò ẹ̀yin lẹ rí tèmi rò lẹ́sìn mọ́nítọ̀ mi sódà tẹ́ bá dẹ̀ mọ́nítọ̀ mi dandan kọ́ ni kí n expose ara mi fún yín àmọ́ pé ọ̀kan lọ́mọ kò free mú orin mo yan fada Nàìjíríà dandan kọ́ ni kí n jẹ́ kí ìwọ mọ movement mi dandan kọ́ ni kí n jẹ́ kí ìwọ mọ movement mi àwọn tó jẹ́ tèmi wọ́n mọ̀ pé mo rìn mo yan fanda mo ṣọlá ní Nàìjíríà tèmi tí mo dé Nàìjíríà tí mo dé sẹ́kọ̀ọ́ mo ní ọjọ́ tí mo lò lẹ́kọ̀ọ́ mo lọ sí Ìbàdàn gbogbo ẹni wá padà rí o màá post gbogbo ẹ̀ mo dé Ìbàdàn ó ní ọjọ́ tí mo lò ń Ìbàdàn mo dé Abẹ́òkúta ó ní ọjọ́ tí mo lò lábẹ́òkúta mo lọ sí Ìlọrin ó ní ọjọ́ tí mo lò ń Ìlọrin kódà mo visit àwọn èèyàn jàǹkànjàǹkàn nílọrin títí kan ọ̀dọ̀ ìmọ̀ọ́mù ìlú Ìlọrin tuntun tọ́jọ́ ẹ̀ jẹ́ yìí tí ìmọ̀ọ́mù gbà mí lálejò dáadáa kódà ibi tí ìmọ̀ọ́mù ti gbà mí lálejò èmi ò rí ẹnìkan lórí social media tí ìmọ̀ọ́mù gbà lálejò níbẹ̀ kọ́lọ́ bá mi ṣe dáadáa fún bàbá ìmọ̀ọ́mù ìlú Ìlọrin tuntun kọ́lọ́hún kó bá mi fún wọn ní gbẹ̀mí àtàlàáfíà gbogbo àwọn tó lọ kí ìmọ̀ọ́mù náà jàǹkànjàǹkàn ńláńlá ni wọn ò ṣùgbọ́n bí tí bàbá ìmọ̀ọ́mù ti gbèmí lálejò wá kú rí màá pòsì ẹ̀ wàá rí nítorí gbà mí lálejò wàá rí pé yàtọ̀ tó gbọ́ ti ń gbà wọ́lá yàtọ̀ tó yàtọ̀ tó gbà wọ́lá lálejò ṣé bí wọ́n tó dẹ̀ ráyè lọ wàá rí pé nítorí gbèmí lálejò ó yàtọ̀ tó gbà àfáà àti ẹ̀ lálejò torí pé ẹni ńlá ló ń ṣe ihun ńlá kódà àdìyẹ bàbá ń bà ìdíjà àtàfà sàkámà àjọ wà ní àwọn náà ṣe dáadáa wọ́n gbà mí lálejò bàbá wa Sheikh Saibul Quran mo dìídì lọ bá àwọn ilé nítorí pé mo rí tẹ̀síìrì kan tí wọ́n ṣe tí mo gbọ́ ní Cairo mo wá fẹ́ lọ gbọ́n ní Yanfigi mo dìídì lọ rí wọn ni mo débẹ̀ báyìí mo dẹ̀ rí tẹ̀síìrì Quran náà tán ṣẹ̀yẹ̀ ṣe tí ò sí àáfàá tó ṣerú ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá àti lọ́rin báwa Sheikh Muhammad al-Awwal Saibul Quran tó wà nílùú Ìlọrin àwọn ni àáfàá àkọ́kọ́ ní gbogbo South títí kan Ìlọrin tó kọ́ máa ṣe tafsir Quran kamilan lórí ndí kò sí àáfàá náà wàá rí fídíò ẹ̀ ń bọ̀ lójú ọ̀nà wàá rí fídíò ẹ̀ bákan náà àfáà Sheikh Muhammad bàbá wa Sheikh Abdulwasi àtàyè ṣe Jackmond àwọn náà gbà mí lálejò àwọn àfáà àìmọye wo wàá rí wàá wo fídíò aṣọ ẹ̀ kó lè mọ̀ pé mọ́ ni kódà mo tún dé Ògbómọ̀ṣọ́ mo tún dé Ògbómọ̀ṣọ́ àwọn tó jẹ́ tiwa ń bẹ̀ lálọ́ kí ń bẹ̀ kó yá mo dé Ògbómọ̀ṣọ́ mo pamọ́ o mo dé Ògbómọ̀ṣọ́ tí mo ń rìn fún ara mi mo ń fẹsẹ̀ ẹ̀rìn lójú títì ni o mo fi ẹsẹ̀ ẹ̀rìn lójú títì mo fẹsẹ̀ ẹ̀rìn lójú títì bíi máìlì kan tí mo ń lọ lọ́jú so that ọ̀kan lọ́mọ kọjá pé ó wà ń daṣọ borí sùn náà àyèmọ ẹlòmíì tó wà ní Nàìjíríà bẹ́ẹ̀ wọn bí babaláko bàbá ẹ̀dá bí Ìlọrin ṣe súnmọ́ ẹ tí wọ́n ní gba físà yẹn ẹlòmíì ò lè wọ̀lú Ìlọrin alhamdulilayi láti Nàìjíríà ni mo wá lọ sí Kenya mo dé Kenya náà mo kàn lọ ohun ìjọ kan sí ọjọ́ kan àbọ̀ mo tó kàn Kenya mo ṣẹ̀ wá ń bọ̀ nílùú London mo ṣẹ̀ dé London lé ní kó jẹ́ kí n máa sùn lọ́wọ́ báyìí bọ́ mọ̀ pé ọ̀rọ̀ ń gbé mi nínú látànà lórí ọ̀rọ̀ gbogbo wọn tí mò ń rí yẹn mi lè fẹ́ kọ́rọ̀ yẹn tutù ìjọba ń bẹ máa dé sí London Heathrow airport lèmi bá wọlé London mo wà mo ti ń bẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí mo ti post ẹ̀ London ni mo wà Heathrow airport lè ni mo bá wọlé èmi ò tán ayé mi ò ń ṣe tó máa sọ pé òun gbé pálí Irish pálí British pálí kìíní kọjá ní tí ó dẹ̀ lè wọ̀lú London tó bá máa lọ sápamọ́ sẹ́yìn odi tó máa sọ pé kíyàwó àtọmọ wá bóun lẹ́yìn odi tó máa tán rẹ̀ tó bá ti bí ẹ̀dá mo gba Heathrow airport kọjá tó bá bí ẹ̀dá ìwọ́n mo ti post Heathrow mo bá kọjá náà Heathrow ni wọ́n dẹ̀ lù mo dé Nàìjíríà airport náà mo bá kọjá wọ́n
wọn ti ẹ̀lú Nàìjíríà náà gan ti da scan ní passport wọlé ni ṣùgbọ́n gbogbo eléyìí náà fáhàmà bí ní himati rabbika fahadis àfi gbogbo eléyìí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni mo mìíràn pé mo wish pé tí bá kó mi báyìí mo ti fẹ́ tẹ̀síwájú kí n tó lọ Canada ìrìn yẹn ti pọ̀ ọmọ kí wọ́n wá lórí ìrìn láti bí 3 weeks ago kó máa náwó kó máa ṣe gbọ́ bẹ́ẹ̀ pé àánú Ọlọ́run ju owó lọ àánú Ọlọ́run tọ́lọ́run ṣe ó ju owó lọ but inú ta tó wá ná tó ju owó lọ òun àlàáfíà tọ́lọ́run tó wá yọ̀ǹda tọ́lọ́run ní kí a máa lò ó ju owó lọ o Ọlọ́run mo mọ̀ lóore o mo mọ̀ lóore Ọlọ́run o àná ṣáàkìrù lùmọ̀ṣùkúrò ṣùkúràn bí ní martin Ọlọ́run o àná ṣáàkìrù lùmọ̀ṣùkúrò èmi ẹrú Ọlọ́run ọba tí mo ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àná ṣáàkìrù lùmọ̀ṣùkúrò mo ń dúpẹ́ ṣùkúràn bí ní martin lórí ìdẹ̀ra tọ́lọ́run ṣe ayé rèbó ti tán ayé rèbó parí ọ̀nà tó ló wá gbégbá ó wá jẹ́ ọ̀nà ìyanu ẹ wò ó ẹ tún wò ọlá ò tán ọlá kù sẹ́yìn yàtúrata alhamdulilayi rabbil alamin tọ́ ẹ wash out ṣáà ṣe tún torí péjì mi má tún wáyé ẹ̀ máa gbé yẹ̀ lẹ́nu mo tún lè kó mi àwọn tó padà sí Nàìjíríà dandan kọ́ ni kí n jẹ́ kí ìwọ tó wúlò dandan kọ́ ni kí n jẹ́ kó mọ̀ ní àjò mi because èmi mo ní láìfù mi so that mi ò dẹ̀ gba ìyọ̀ǹda lọ́wọ́ anybody bí mo ti máa rìn ní àjò mi so that mo tún lè kó òun bí báyìí wàláì kí tó padà sí Nàìjíríà wàláì tàlà kọ́ mo lè kódà àwọn ẹ̀kọ́ kí ilé gbọ́dọ̀ yí ẹ̀ ó gbọ́dọ̀ máa dàrú mọ́ ọ̀tá lójú gbọ́dọ̀ máa dàrú mọ́ta lójú ni láìrí halimọ́ta alhamdulillah gbọ́dọ̀ máa dàrú mọ́ta lójú ni kò yí àwọn ọ̀tá mọ́ pàtó tó stéèjì kan èèyàn kan sẹ́ni kíkọ́ sí ń gbé wọ́n ní àwọn ọmọ tó kọlọmọ́ wà mọ́ ọmọ nígbà tí wọ́n rí ọ́pdéètì mọ́ ó dàrú mọ́ wọn máa wọ̀ rí wàá rí ọ́pdéètì tó máa sú ẹ alhamdulillah àwa ní London lọ́wọ́ báyìí gbọ́lógún lọ́dọ̀ Ọlọ́run a fẹ́ wá bá ọba Ridwan Kula a fẹ́ bá wọn ṣe inauguration ti London ó yẹ kí wà ní ti Canada ẹ̀ mo miss but ti London pẹ̀lú gbọ́lógún lálẹ́ ìní àjọmọ̀ wà ní inauguration ọba wa Ridwan Kula èyí tí Alhaji Wasiu Alabi Pasuma máa pílẹ̀ ń bẹ̀ lálẹ́ yìí pẹ̀lú gbọ́lógún máa wà ń bẹ̀ live and direct ọkàn lọ́mọ máa wà ń bẹ̀ ṣe bí olówó ṣe bí ọba ṣàfà ṣe zọmọ rí bàdà àmúdá ṣe bí olówó ṣe bí ọba ṣàfà ṣe sànmọ jẹ́ kí n jó díẹ̀ ṣe bí olówó ṣe bí ọba ṣàfà ṣe sànmọ rí bàdà àmúdá bàdà wo ó mi kí n jẹ́ but táìmù ti lọ ṣe bí olówó ṣe bí ọba ṣàfà ṣe zọmọ rí bàdà àmúdá ṣe bí olówó ṣe bí ọba ṣàfà ṣe zọmọ rí bàdà àmúdá. alhamdulillahi rabbil alamin afa kan ni man azana dina afa lu sabe afa ni man hazana dina wa dunya iza ijtama oni la dara kan lawo fi dunya bila dini man azana dina tó fi nda tó kọ́lọ́hun ṣe hàn ní mùsùlùmí kó ṣe hàn ní mu'min bọ́lọ́hun ṣe wá mu'min ni wa dunya kọ́lọ́hun tó ní ká mọ̀ kọ́lọ́hun tó wá ṣe hàn len tó mọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ayé iza ijtama bọ́lọ́hun bá kó lóògì fún yàn lóore kò kéré o àmọ́ la barakallahu fi dunya bila dini ṣùgbọ́n kò sóore fún ẹni tí Ọlọ́run kó gbogbo ayé yìí lọ́wọ́ tí ó wà nẹ́sìn àdánwò ni o ìwọ tó bá wà nínú ayé kò sí bọ́lọ́run ṣe lè ṣoore fún ẹ tó tí ò bá ti ní ẹ̀sìn Ọlọ́run ò ṣoore fún ẹ o ló fi já sí pé ìyẹn ni máa fi wọlé síbi program pípé ọ̀rọ̀ eégún olóòlù àti gbogbo àwọn tó ń tẹ̀lé eégún
bọ́lọ́run bá ń ṣe oore kan fún yín lẹ́yìn tẹ̀yìn rí gẹ́gẹ́ bí oore ọlọ́run ò ṣoore fún yín oore ẹ̀dẹ́ ọlọ́run ṣe fún yín o. Kò sí ẹni tó tọ́ láti máa jọ́sìn fún, kò sẹ́ni tó tọ́ láti máa yìn, kò sẹ́ni tó tọ́ láti máa forí balẹ̀ fún tó kọjá ọba Allah ọba ọ̀kan ṣoṣo. Man azana dina, kò sí ipò tó ń kó lè wá nínú ayé tí ò bá ti mọ ọlọ́run, ọlọ́run ò ṣoore fún ẹ̀ o. Ọlọ́run ò ṣoore fún ẹ̀ o. Bọ́lọ́run bá kún gbogbo ayé yìí fún ẹ ìzá ìjìtàmà, kọ́lọ́run pa ayé gbogbo tó wà láyé kọ́lọ́run kóore fún ẹ. La barakallahu fi dunya bila dini, la barakallahu, kò sí àlùbáríkà gbogbo tọ́lọ́run ṣe fún ẹ bila dini tí ò bá ti lè máa sin ọba tó ní ọba tó ṣe fún ẹ. Kò sí àlùbáríkà nínú oore náà. Ẹni tó jẹ́ kíyàn sìn ní ọlọ́run ló fi já sí pé ibi tó dúró làdé lénìí jẹ́ kí kinní kan yé ẹ. Ìwọ mùsùlùmí tí ò ń ṣe iyèméjì lórí wípé bóyá ọ̀nà àbáyọ tún wà níbì kan tó kọjá ẹ̀sìn ìsìláàmù tá à ń ṣe yìí. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ọba tí àwa ń pè ní ọba Allahu, òun nìkan ni iyyaka na'budu, òun nìkan ló tọ́ kí ẹ̀dá gbọ́dọ̀ máa jọ́sìn fún. Wa iyyaka nasta'in, gbogbo ìrànlọ́wọ́ tí èèyàn bá wá ń wá láyé yìí, gbogbo tí èèyàn bá ń wá láyé yìí, ọ̀dọ̀ Ọlọ́run yẹ kí èèyàn wá sí. Tó fi já sí pé ìwọ tó wà nínú ayé lénìí tó bá tì ní lẹ́mìí wípé oore ṣì wà lọ́dọ̀ àwọn tó ń ṣe nǹkan míì lẹ́yìn Ọlọ́run, ò ń ṣe rẹ́ ẹni o. Wàláhì ò ń ṣe kí láǹfààní gbogbo ń tọ́lọ́run ṣe fún yàn láyé tó wá pàdánù ọ̀run. Ihun tí èèyàn lè rí láyé yìí tó lè jẹ́ gáyà ìpẹ̀kun oore, òun náà ní kọ́lọ́run ṣèyàn ní mùmínì. Torí hunalika farqu bayna al-muslim wal-mu'min. Ọ̀tọ̀ ní mùsùlùmí, ọ̀tọ̀ ní mùmínì. Mùmínì ló máa ní ìgbàgbọ́ nínú Ọlọ́run pé gbogbo ohun tó bá dé wá bá láyé yìí min indillahi, látọ̀dọ̀ Ọlọ́run ni. Imma khayran aw sharran, ó dá ní o, ó tún kù díẹ̀ káàtó ni o. Mùmínì máa gbà wípé Ọlọ́run ló ń ṣe ohun gbogbo, ẹ̀dá kan lè má tiraka. Mùsùlùmí kan gbọ́dọ̀ gbà pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí òun láyé yìí, Ọlọ́run lọ́ba tó ń ṣe ohun gbogbo. Mùmínì ó gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀. Ló fi já sí pé ibi tó jú mọ́dé lénìí, tẹ bá rẹ́ lòmíì tó tún wá ní pé òun tún ń bọ nǹkan míì nínú tọ́lọ́run dá tọ́lọ́run tó ń forí balẹ̀ fún, àgọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Jẹ́ kí n sọ tọrọ fún ẹ, àgọ̀ ló ń jẹ́ pé kíyàn tún máa forí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Wàláhì àgọ̀ ni, torí pé ìwọ náà gbé sí sẹ́ǹsì ẹ. Igi, irin tó gbé kalẹ̀ tó ń tapo sí, tó já sí wípé gbogbo ohun tó bá fẹ́ ṣe ẹ́ láyé kò lè gbà ẹ́. Irin tí àwọn mẹkáníìkì ti lò, àlòkù mọ́tò ni wọ́n gbé sílé tí wọ́n ń tapo sí. Òkúta táwọn kan tí wọ́n ti kọ̀ sílẹ̀ ni wọ́n lọ sọ́ di tí wọ́n ń bọ gẹ́gẹ́ bí èṣù. Ṣé wá rí iye tó wá ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ eégún olóòlù yìí? Èmi ò sí ní tó máa àtàkì ẹ̀sìn, torí lákún dìníkún wálíyẹ̀dínì. Ṣùgbọ́n mi kọ́ lọ jẹ́ kó mọ̀ ní wípé iye tó fi ń dájú ní ẹ̀sìn tó lè ṣe láyé tó máa fi rí ìyọ́nú Ọlọ́run kó ṣe mùsùlùmí, kó ṣe Islam. Ṣùgbọ́n tó lọ́ bá wá ní pé Ọlọ́run ò kádàrá ẹni tó máa ṣe ìsìláàmù, tó bá wá ń ṣe nǹkan míì, lọ gbà pé àgọ̀ ló gbé ẹ débẹ̀. Pàápàá jùlọ àwọn àtàrà lórí social media tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ rí pé wọ́n ń ṣe ìṣẹ̀ṣe míì àbáwọn tó ń ṣe nǹkan míì, ọ̀pọ̀lọpọ̀ wọn náà mọ Ọlọ́run o. Àmọ́ ọ̀nà àti jẹ àti mu ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n fi ń tàn yín tẹ́wà lórí social media. Mo ti sọ rí, mo ná ọ̀pọ̀lọpọ̀ babaláwo, oníṣègùn àti pásítọ̀ mi àti àfáà mi tó bá ti ń polówó oògùn, tó bá ti lè ń polówó oògùn láyé yìí 419 ni. 419 ni ọ̀nkọ́ọ̀tì ni wọ́n ń ṣe. Sọ́dà ìjára yín. Sọ́dà yìí tó padà ṣẹlẹ̀ lọ́wọ́ eégún olóòlù pé wọ́n ní kàn kí ń wo eégún. Wáyé kan máa ní kíyàn kan máa ní pé Yorùbá náà fún ara yín lẹ sọ pé eégún tó bá ti jáde ti kọjá ìwò. Wáyé tí ẹ̀yin kan máa sọ pé wọn ò gbọ́dọ̀ wo eégún. Eégún bá ní kó máa wo òun kó má jáde náà.
egun tó bá fẹ́ kí wọ́n máa wo òun kó má ṣòkò jáde rárá, tó bá ti jáde ayé máa rí ẹ. Ibi tó dú làdé lénìí, ṣé western world táwa ń gbé nílùú òyìnbó, pàápàá jùlọ wọ́n tó ń gbé nílùú òyìnbó tó wá ń support pọ́n ní kó máa wo egun kó máa wo òun kankan, ṣé ìlú òyìnbó tí wọ́n ń gbé yẹn ń jẹ́ owó lọ́sọ fún ẹ kó máa jáde ní pé tó máa skúrò kan fẹ́ jáde òpònú ààrẹ tí wọ́n wá ń support pé yẹn ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe o, kí ló jẹ́ ìṣẹ̀ṣe ṣé àṣì ìlú òyìnbó ni, tó bá di November December sin Halloween máa ń jáde ní Amẹ́ríkà, ń jẹ́ sọ fún mi pé má jáde rí torí Halloween fẹ́ jáde. ẹ má máa ṣẹ̀sìn yín, ẹ ṣẹ̀sìn yín, ẹ má fi ní ẹlòmíì lára, ẹ má fi ní anybody lára. Eléyìí náà bá wa mùsùlùmí náà ìmí náà rí tẹ́tẹ́ a máa máa kírun, a máa máa tẹ́ni sójú títí, a máa máa disturb ẹlòmíì, iye ò dákù díẹ̀ káàtó. Ẹ má fi ẹ̀sìn, ẹ má fi ní ẹlòmíì lára, ẹ máa rántí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì daily bread ló máa ń wá. Daily bread ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń wá, iṣẹ́ òòjọ́ ẹlòmíì ń jẹ. Nígbà tẹ́yìn bá ti wá nísìn tí ẹ bá ti lọ fi ẹ̀sìn yín, tẹ́ bá ti fi disturb àwọn èèyàn, báwo làwọn èèyàn fẹ́ débi tí wọ́n ń lọ. So that ní ṣókí tó wà ń bẹ̀rẹ̀ ni wípé gbogbo tó bá ti jẹ́ pé ẹ̀sìn tó máa disturb ọmọlàkejì eléyìí díẹ̀ káàtó, àtàwọn kírísítẹ́nì míì tó máa sọ kí tó máa disturb àwọn èèyàn lóru, gbogbo eléyìí gbogbo lọ́jọ́ bá wí. Ṣùgbọ́n torí eégún olóòlù tó padà wá ṣẹlẹ̀ tó wá di wípé wọ́n ní arábìnrin kan ọmọ kan wá lọ tan kámẹ́rà, wọ́n ní wá wò ó wá di wàhálà, wọ́n wá farí fún, wọ́n wá ṣe gbá, wọ́n ṣàwo, ẹ̀yìn ní ẹ̀wọ̀n kan tó padà cause. Now ó ti wá ṣẹlẹ̀, ti ṣẹlẹ̀ náà nìyẹn. Àwa táwa jẹ́ mùsùlùmí, ètò ẹ̀ka ká parapọ̀, ká panupọ̀, kí a jọ fèsì ohun tí ó yẹ ká jọ fèsì. Instead of that, ẹ̀yin kan tí wá ń tàn, ẹ wá tún fẹ́ wọn wá da blame yẹn lórí mùsùlùmí ẹgbẹ́ yín, ìyẹn ló fi kàn mí. If not so mi ò ní dá sí. Gbogbo tí mo sọ yìí náà gẹ́gẹ́ bí wá sí, kẹ́ lè mọ stand mi ní pé èmi ò tolerate nonsense. Èmi ò tolerate nonsense. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí bá wọn ṣẹ̀ṣẹ̀ tí máa fi kú láyé mi. Mi ò dẹ̀ ní interest nínú ìṣẹ̀ṣe. Ṣùgbọ́n mo gbà pé àtẹni tó ṣe mùsùlùmí, àtẹni tí ò ṣe mùsùlùmí àti kírísítẹ̀nì kankan náà ni gbogbo wa nílẹ̀ Yorùbá o. Ẹ̀sìn láàrin níjọ́ ṣe pọ̀. Ìyẹn ni kí n má bá wọn ṣe tí ọ̀rọ̀ bá dà wá pọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ní jẹ́ ká di ọ̀rẹ́ ìmùlẹ̀ débi pé a máa wá padà máa wá di pé kò rí kò sùn náà. Ọlọ́run fi bẹ́ẹ̀ rán èmi. Ìwọ̀n kí mi bí sínú ayé kọjá gbogbo bẹ́ẹ̀. Ṣùgbọ́n ṣókí tó wà bẹ́ẹ̀ ni pé tó bá nídìí pé lóòótọ́ lódodo a fẹ́ jà fún mùsùlùmí ẹgbẹ́ wa, ìmú tó yẹ kí gbogbo àjọ pawọ́pọ̀ kájọ fèsì ogun yẹn. Nísìn ẹ ti fẹ̀ tẹ́lẹ̀, ẹ wá lọ ń pa làpálàpà. Ṣé ń sìn làpálàpà tẹ wá ń pa àwọn máa wá dákẹ́ fún yín? Ṣé ń bẹ́ẹ̀ sìn ẹ ti wá fún ara yín ogun tẹ́ kájọ jà kájọ ṣẹ́ ogun yẹn, ẹ ti wá tàn ogun yẹn padà ń sìn. Àwọn dà pé èpè olóòlù ló fẹ́ já yín, tó tẹ́ pé olóòlù ò bá ní já yín ẹ̀ ní máa wá fún bàbá kí ó gba gold. Normally bàbá tó ẹ̀yin lọ síbẹ̀ pẹ̀lú àníyàn pé mo béèrè lọ́wọ́ yín nínú prógámù yìí pé ṣé torí Ọlọ́run lẹ́yìn ti lọ sí àbí torí Saheed Shittu ibẹ̀ mo wá fẹ́ tírìtì báyìí. Bí bàbá tó gba gold, èmi àti wọn jọ ń sọ̀rọ̀ dáadáa, mo rí pé ní ọjọ́ Friday wọ́n ṣe prógámù kan, wọ́n sọ mọ́rọ̀ nínú prógámù yẹn. I watched the program pé táwọn bá mọ báwọn ṣe lè get contact ọmọbìnrin yẹn wípé àwọn wish láti bá sọ̀rọ̀, àwọn wish láti bá ọmọ wọn sọ nínú program tó ṣe níjọ́ Friday, last week Friday, this Friday àná yìí o. Mo believe pé gẹ́gẹ́ bí ìjọba tó gba gold sọ yẹn, ìyẹn ló fa sábàbí torí pé gbogbo ara ti mọ̀ pé Saheed Shittu ń tiẹ̀ òun ṣe nǹkan torí tọ́lọ́run. I'm not sorry to say that Saheed Shittu ń ṣe nǹkan torí tọ́lọ́run. Game àti tó máa yọ owó lòun wà after lórí social media. Our brand yẹ pẹ̀lú Islam. Ẹni tí ò mọ Ọlọ́run tó sọ Ọlọ́run lẹ́mìí ẹ̀, ìwọ tó ń júwe Ọlọ́run fún ẹ, tó ń júwe Tàwídì fún yàn, tó ní kíyàn gbára lọ́lọ́run, tó rẹ̀ ẹni tó ní ẹ̀kọ́ ọlọ́pàá dání, ó gbára lọ́lọ́run nìyẹn náà, ó júwe Tàwídì fún wa, ó júwe pé èèyàn lè gbára lọ́lọ́run fún wa. Mo wá sí Nàìjíríà, mo ń rìn mo yan fanda mi ò lọ ọlọ́pàá, mo gbára lọ́lọ́run mọ̀ pọ́lọ́run ọba ló ń ṣọ́yàn, èmi náà dẹ̀ ń ṣọ́ ara mi. Tó ọ̀nà bá ti ṣọ́ ara ẹ̀ tó bẹ̀rẹ̀ pọ́lọ́run ló ń ṣọ́ ẹ, kí ló ń kọ́ ọlọ́pàá sí? Ẹlòmíì gọ́ọ̀nù ayé, pásítọ̀ ń lo mọ́tò bullet proof, ó wá ní kí wọ́n ra handkerchief 5 million naira torí pé kó lè máa ṣọ́ ẹ.
áńkálì kò sí máa ṣòwò náà bí wọn bá máa jú ẹ lọ́hùn fún ẹ gbọ́dọ̀ jẹ́ kó o gbọ́dọ̀ rí látara tiẹ̀ náà tó nǹkan bá rẹ́ lóde kó sáyé lòfin jẹ nǹkan torí tẹ lọ́hùn. bàbá tó gba bóòdù sọ pé àwọn ń wá líǹkì ọmọdé yìí ó ti gbọ́ pé wọ́n wá líǹkì ọmọ yẹn torí pé òun fẹ́ máa fi ọ̀rọ̀ ọmọ yẹn trend bó ti lọ relegation ayé ògbúrú ẹ̀ mọ̀ ó wá fẹ́ fi ọ̀rọ̀ ọmọ yẹn trend padà tó mo gbé ọ̀rọ̀ ọmọ yẹn ló kọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bọ́lá èmi tiẹ̀ ń wò mọ́ báyìí pé mi ní tiwọn máa gbádànù ní mi ní tiwọn mo rí tí pé kó sọ̀rọ̀ tó bá jọ mọ́ tèmi àbí kó sọ̀rọ̀ tó bá jọ mọ́ àwọn àfáà mi but ọlọ́run ti ní kí mi ò yẹn lọ but ẹni tó fẹ́ ṣẹlẹ̀ yìí sí gbogbo tó wà lábẹ́ ẹ̀ lè máa padà gbọ́ pé Saheed ń lọ lábẹ́ gbogbo tó ṣẹlẹ̀ Saheed ló wà lábẹ́ torí kò lè jáde tán bí tẹ́lẹ̀ mọ́ àwọn ẹ̀dẹ̀ tó ń retí ẹni tá a fẹ́ sọ yìí náà jáde tán tó bá jẹ́ tó ká jọ jáde padà one on one àwọn wà ní fún ẹ àwọn wọ́n bá mọ̀ wọ́n bá mọ̀ tó bá ń gbé kọ̀ọ̀kan lọ́mọ gbogbo mo bó ṣe máa rí lórí ẹ̀mí ẹ̀ náà ó mọ bó ṣe máa rí lórí ẹ̀mí ẹ̀ jáde tán kàtó kìdú tiẹ̀ lọ kí lọ tiẹ̀ lọ àwọn bá bu wáyà míì kìdú gbé ẹ̀mí ẹgbẹ́ náà padà ó bọ́ ọmọ kí máa gbé ẹ̀mí ẹgbẹ́ náà padà kí ló ń ṣe é jáde tán padà tó bá dé náà àwọn jáde gbé jáde kó àwọn ajẹ́ jáde wọn náà mọ bàjẹ́ wọn pé géèmì yẹn wà ló bèrè tó bẹ́ẹ̀ àwọn ọmọ bí wà nílẹ̀ tí wọ́n dúró tán tẹ́pẹ́ wọ́n máa retí pé kí n nà fúláàgì ní tí bá nà fúláàgì wá tó wá jáde fẹ́ níbọ̀dì yín mélòó lára yín ṣé ń gbàtàjọ wà ní ojú ogun ẹ̀gbọ́n ẹ̀rí dúrọ̀ ni tó bẹ́ẹ̀ lè rí dúrọ̀ látà ìjura wọn lọ ìmọ̀nì ìjura wọn lọ lọ́wọ́ wà lẹ́nu wa jura wa lọ. tọ́lájú tó fẹ́ bẹ̀rẹ̀ yìí náà ẹ jáde tán padà tọ́mọ̀gbẹ́ fẹ́ kájọ bẹ̀rẹ̀ padà ọ̀pọ̀lọpọ̀ kí yù máa ń rọjú mọ́ ẹ̀rọ kámẹ́rà ń sin ló ń ṣe ẹ̀yìn ìrànjú mọ́ kámẹ́rà fún yín àwọn ọmọ ogun àwọn gíláàsì ìṣìdádúgbò rẹ̀ tó bá lọ́ máa jáde tán fún yín padà máa wá fún yín mélòó lára yín bí péjì yín gan bẹ́ẹ̀ pọ̀ tó lẹ́yìn mọ́ bí péjì láti já wálẹ̀ fún yín èyí tó jáde padà àtẹ̀yìn àtẹ̀gbàbọ̀ olówó yín àtẹ̀nibọ̀dì yín máa wá padà fún yín mọ́tò ṣùgbọ́n kò kí yù a máa padà wá fún yín a máa ọdún mọ́ kámẹ́rà fún yín ó ń ṣe yín. now bàbá tó gba bóde ti post pé wọ́n fẹ́ àwọn wálé ìkẹ́ni yẹn nígbà tó máa di church Sunday gbogbo ara rí pé ẹ̀sà òkè lọ síbẹ̀ nígbà lọ ṣe ń bẹ̀ tó bá tó torí ọlọ́run ni a máa mọ̀ tó bá tó torí Saheed ni a máa mọ̀ ń sìn ṣé ọlọ́run lọ́jọ́ náà bí ṣe Saheed Shittu ẹ̀sà òkè ṣùgbọ́n ó dùn fẹ́ sá òkè pé ṣàkẹ́tù ó lè fọ́ọ̀lù sínú trap yẹn because ìwọ ló jẹ́ ká mọ̀ wípé Saheed yìí ó ń fi ẹ̀sìn lu jìbìtì ni ìwọ nígbà tẹ́jọ́ bẹ̀rẹ̀ gbogbo ilẹ̀ mọ̀ pé ẹ̀sìn yẹn ó fi ń lu jìbìtì ìwọ ló tọ́ fún wa ẹ̀sà òkè tọ́ fún wa náà sí bàbá tó gba góòlù fẹ́ ṣe nǹkan torí tọ́ lọ́hùn ẹ̀yin ò náà níyàn pẹ́ fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ní fídíò ẹ̀sà òkè òun ló jẹ́ ká mọ̀ pé Saheed Shittu ló rán òun Saheed Shittu ló pe òun from there bàbá tó gba góòlù náà lọ ṣe tiwọn ẹ wá fẹ́ tọ̀nù kí ni a fẹ́ máa wá fún bàbá tó gba góòlù yẹn láwọn ò ní gbà la máa dúró tì lọ́rùn tó pé ẹ̀yin lè béèrè fún padà a lè máa ranjú mọ́ yín ẹ̀sà òkè gbọ́ mi dáadáa Sulaiman máa ranjú mọ́ ẹ padà because owó ti gbé kìnní àná tó kó sákóló tó ń bẹ̀bẹ̀bẹ̀ wo máa ti gbé ẹ̀ máa gbé ẹ̀kọ́ ní báàbò this time around òkú mọ̀ gbẹ̀gbẹ́ mọ̀ gbẹ̀gbẹ́ lè lọ lára mi ẹ̀ lè lọ ọ̀tọ̀ lọ́rọ̀ máa gbé yín lọ kọlu ọ̀ràn gbọ́n tó ní sọ ọ̀rọ̀ yín ṣùgbọ́n kò lè yé yín ẹ wá gbọ́ nǹkan tí ẹ̀sà òkè sọ kẹ́lẹ́ mọ̀ fún ààrẹ àwọn olóbẹ̀rẹ̀ wàhálà yẹn padà ìwọ lọ bàbá tó gba góòlù ìwọ lọ tí bàbá tó gba góòlù lọ tí wọ́n tún pọ́n yín lé ń bẹ̀ kí làbọ̀ máa wá pass insult ó rẹ̀ fọ́nà rẹ pé Saheed ló rán ẹ lọ ẹgbẹ́ wọn tún wèrè sọ ẹgbẹ́ wọn tún wèrè lórí burúkú ara ẹ sọ ẹ máa bí wọn tó sọ o òun dà kó ṣì ẹ bọ́ síbí kó ṣì ẹ bọ́ síbí ẹ máa gbọ́ wọn tún wèrè sọ o ẹ máa gbọ́ yẹn ti yẹn bẹ́ẹ̀ tí kì í lè máa bẹ́ẹ̀ pọ̀ sí ẹ gbọ́ bísímìlà. kọ́kọ́ dákẹ́ náà dákẹ́ jà kó gbọ́n ní burúkú ẹ sọ́run nọ́mbà 1 tánìkò ń ṣọmọ Ìbàdàn
lára kan tí ànábì kọ́ wa nìyẹn pé ẹ má máa ṣe sọ̀bíà, ẹ má máa ya ìkan sí kan. Ànábì ní má ṣe sọ̀bíà, mùsùlùmí ní mùsùlùmí, innamal mu'minuna ikhwa. ẹ̀sà òkè jẹ́ kí orí ẹ pé, jẹ́ kí orí ẹ pé. Number one, tani kò ń ṣe ọmọ Ìbàdàn tó fẹ́ máa dá sọ́rọ̀ Ìbàdàn. ìwọ ẹjanú kọ̀ǹga, ìwọ tó ní tìmọ̀ fún ọ́nú ayé, ìwọ tó rí fúra fún yẹn, ìwọ tó sì ní ohun tí wọ́n ń pè àwọn èèyàn tó ń pè nú ayé. Ìwọ sọ pé èèyàn tó bá ń ṣe ọmọ Ìbàdàn kó má dá sọ́rọ̀ Ìbàdàn. Nínú tí a fi bá àwọn olórí burúkú kan jà nílùú Ìlọrin nìyẹn pé ẹ má yẹn kan ẹni kò kì í ṣe ọmọ Ìlọrin kó má dá sọ́rọ̀ Ìlọrin, ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ. Inú mi bẹ́ẹ̀ dùn Ìlọrin tí mo lọ yìí, in fact mo gbọ́ àwọn nǹkan kan ní Ìlọrin tí mo lọ, ó jẹ́ kí n mọ̀ pé àwọn olóríire sì kù nílùú Ìlọrin. London ní ìgbóná o, London ní ìgbóná o, ẹjọ́ o. Ó jẹ́ kí n mọ̀ pé àwọn olóríire kan sì wà nílùú Ìlọrin, because àwọn kan jẹ́ kí n mọ̀ nílùú Ìlọrin pé tẹ bá rọ́mọ Ìlọrin tó bá dalẹ̀ tàbí tẹ bá rọ́mọ Ìlọrin tí ò bá mú orí, wọ́n ní pé bọ́ ṣe ń ṣe nínú ilé wọn nìyẹn, ogún bàbá tiẹ̀ nìyẹn. Ọmọ Ìlọrin tí ò bá mọ rí, ogún bàbá tiẹ̀ ni. Tàbí tẹ bá rọ́mọ Ìlọrin kan tó bá fi ibi sólóore, ogún bàbá tiẹ̀ nìyẹn, kò ń ṣe ogún Ìlọrin. Gbogbo ẹ̀ ló máa padà gbọ́ náà fídíò mi tó bá jáde lẹ́nu àwọn èèyàn tó ń ṣe 2, 3, 4 lọ́tọ̀ọ̀tọ̀ láyé ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n ti ń jẹ́ ká mọ̀ wípé olórí burúkú èèyàn ni máa ń sọ wípé kíyàn máa wá fi àsọ̀bíyà ṣe ìsìláàmù. Ẹgbẹ́ lẹ́nu olórí burúkú ara wèrè ẹ̀sà òkè yìí máa ṣàǹfààní olórí burúkú tí ò ní tìmọ̀ nú ayé yìí o. Wèrè tí ò ní tìmọ̀ nú ayé olórí burúkú Saheed ló ránṣẹ́ o, ẹ máa gbọ́ o, Saheed ló ránṣẹ́ tó lọ jẹ́ ẹ o, Saheed ló rán o, ẹ máa gbọ́ lẹ́nu wèrè lọ́wọ́ máa sọ̀rọ̀ sí ẹ lọ. Máa gbọ́ olóhùn náà ní sùúrù àwọn ṣépè fún ẹni kò lè ṣe ẹni. Ó sọ pé àwọn náà gbé tán, àwọn náà tá sí wọn lọ́rùn. ẹ̀sà òkè tí o bá sá lórí ìtajà bẹ̀rẹ̀ mọ́tò ló máa pa ẹ́. ẹ̀sà òkè tó bá sá lórí ìtajà bẹ̀rẹ̀ mọ́tò ló máa pa ẹ́. O ti ní ẹgbọ́lẹ̀ ó náà ta tán jájọ bẹ̀rẹ̀ tó bá fi bí ẹja tó yẹ ohun tó bá tó gbàgbọ́dọ̀ bá gbà lọ́wọ́ yín nílùú Ìbàdàn yẹn ẹ sọ èèyàn gbé Ìbàdàn more than 30 years tó kọ́ lé ní company gbogbo Ìbàdàn ẹ máa claim pé kò ṣe ọmọ Ìbàdàn ní tẹ́ máa fà ní tẹ́ máa bàbá yẹn fà náà nìyẹn o ní central mosque yẹn o pé kò ṣe ọmọ Ìbàdàn wọ́n ṣépè fún ẹni Ọ̀yọ́ Ìbàdàn ẹ dákun kí ni ìyàtọ̀ Ọ̀yọ́ àti Ìbàdàn kí ni ìyàtọ̀ Ọ̀yọ́ Ìbàdàn àwọn tí wọ́n jẹ́ Abẹ́òkúta yìí sìn a lè dá sọ́rọ̀ Ìbàdàn mọ́tò lò ó dàbí màá gbé ìdájú fún ẹ wá tọwọ́ lébọ̀ fún ẹ ni màá gbé ìdájú fún ẹ wá tọwọ́ lébọ̀ fún ẹ kí ni tí mo tẹ́yàn kọlù àsọ̀rọ̀ ẹ̀sà ń sọ̀rọ̀ ẹ̀sìn ń sọ̀rọ̀ Ìbàdàn mélòó tó bá bá àwọn èèyàn gidigidi jàǹkànjàǹkàn tó wà ní Ìbàdàn ni adákun ó fẹ́ ká máa sọ̀rọ̀ Ìbàdàn ni à ń sọ̀rọ̀ ẹ̀sìn wèrè ń sọ̀rọ̀ Ìbàdàn ó wá tó bẹ̀ ti tá tán ẹgbẹ́ lẹ́nu wèrè ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ lẹ́nu wèrè o. Ṣẹ́dúgbọ́ ẹ̀yin náà tá tán àwágán tá tán sí ọlọ́run gbẹ́nu sọ́ọ̀n Sulaiman àwágán tá tán sílẹ̀ lọ́rùn kí ló ń ṣe é àwágán dúró tiẹ̀ lọ́rùn wọ́n jí mi ẹni ẹ̀rọ pè mí o kówé wọ́n ti kẹ́ẹ̀kẹ́ ìgbòdò tó mú àwágán ti tá tán sí ẹ lọ́rùn lẹ́gbọ̀n díẹ̀ gbàdúgbà bẹ̀rẹ̀ àwọn afọ́ fún ẹni ó lè dùn yìí ó mọ́ ọ̀dẹ́ yàtọ̀ sí jagunjagun làwa tọ́lá sọ social media jagunjagun number one first lane làwà àwọn kì í ṣe olú ọdẹ o ọmọ àmọ̀tẹ́kùn yàtọ̀ sí ìlú ẹkùn ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tó lìdí ẹ̀ àmọ̀tẹ́kùn yàtọ̀ sí ìlú ẹkùn gbàgbé àwọn ọdẹ yàtọ̀ sọ́dọ̀ oko lórí media Islamic aspect gbàgbé àwọn agbọ́n ta tán sí ẹ lọ́nà àwọn agbọ́n rẹ́dì pẹ̀lú ẹ tẹ̀síwájú jàre òpònú ẹ máa gbọ́ wèrè lọ. kí wọ́n ló kàn tọ́lọ rẹ̀. ẹgbẹ́ lẹ́nu wèrè àáfàá wo la ṣojú ẹlẹ́bọ nínú yín ẹ̀sà òkè òpònú alágalátíà àáfàá wo la ṣojú ẹlẹ́bọ nínú yín ẹ máa gbọ́ ó máa padà sọ ọ kẹ́lẹ̀ bàbá olórí burúkú ni bọ̀bọ̀ tó ń pè ní Sùláìmọ́nì bá bá wèrè ń bọ̀bọ̀ yìí o àwọn tó ń da ẹ̀sìn ìrúbọ gan látàkà sí ti wèrè lórí bọ̀ ó yà wèrè gan o ẹ máa gbọ́ o
àáfàá wo la ṣe di ẹlẹ́bọ nínú fámìlì ẹ̀ ó yá máa gbọ́ lọ ẹ máa gbọ́ lọ. Sọ́gbọ́ dákẹ́ come again ẹ gbọ́ Saheed Shittu ló pe wèrè ilé ránṣẹ́ tó lọ jẹ́ yẹn o kò torí Ọlọ́run lọ́wọ́ innamal a'malu binniyat gbogbo tó kọ̀ bá ṣe láyé torí àníyàn ló tó pàtàkì o wèrè ìbò wà nígbàdàn tó kò mọ̀ pé bẹ́ẹ̀ kóhùn lọ fíìsì títí ọmọ yẹn o torí pé bàbá tó gba góòlù ti ṣe pósítà yìí jáde pósítà yìí bàbá tó gba góòlù ti jáde jẹ́ fi wọ̀nyí torí pósítà bàbá tó gba góòlù ti jáde òun lélẹ́yìn pé ẹni tó bá mọ lé ọmọ yẹn òun lélẹ́yìn bàbá tó bá dẹ̀ sọ́nà ọ̀rọ̀ wọn ṣẹ̀dí pósítà yìí ti jáde tí bàbá tó bá dẹ̀ ti sọ́nà ọ̀rọ̀ pé tó bá mọ ilé fámìlì ọmọ yẹn àwọn ní láti contact láti bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ Saheed Shittu yẹn mọ̀ pé wọ́n ṣe nǹkan torí tọ́lọ́hún ní Saheed wá pe wèrè yìí pé kó lọ síbẹ̀ ìyí tó torí ẹ̀ lọ nìyẹn kò torí Ọlọ́run lọ wèrè yìí o kò torí Ọlọ́run lọ wèrè yìí ò torí Ọlọ́run lọ o kò torí Ọlọ́run lọ o torí pé bàbá tó gba góòdù wọ́n dẹ̀ mọ̀ pé bàbá tó gba góòdù àwọn ò kì í fi ààyè lẹ̀ kí wàhálà ṣẹlẹ̀ ní ẹ̀sìn àwọn máa ń wá bí gbogbo nǹkan tó máa ní lọ síwájú pẹ̀lú sùúrù àwọn ò fẹ́ wàhálà Saheed ló pe wèrè ẹgbẹ́ lẹ́nu wèrè lẹ́ẹ̀kan sí ẹ tún gbọ́ o ẹ tún máa tún gbọ́ o bismillah. ṣẹ́rígbọ́ pé Saheed ló pe olórí burúkú ààrẹ kò torí Ọlọ́run lọ́wọ́ iṣẹ́ Saheed Shittu ló lọ jẹ́ o tọ́lá Saheed ò ní ládàá kan níwájú Ọlọ́run gbogbo orin tó rí yẹn pátá sífrún àlà sífrún ní ò torí Ọlọ́run lọ ṣe ó torí Saheed Shittu lọ ṣe ni ó torí Saheed Shittu ló torí ẹ̀ lọ ṣe ò torí Ọlọ́run ọ̀rọ̀ ẹ̀ ṣẹ́ Ọlọ́run kódà kó bá kú sójú ọ̀rọ̀ bó ṣe ń lọ yẹn wàhálà inú iná ló kú inú iná ló ń lọ sóyè ikú gífà ló kú ó kúkú ṣíríkù torí pé Saheed Shittu tá à ń sọ yìí ìwọ ló júwe ẹ̀ fún wa ń bí báyìí ẹ máa gbọ́ o Saheed Shittu ohun ẹ̀yìn iṣẹ́ tó lọ jẹ́ ìwọ ló júwe ẹ̀ fún wa ń bí báyìí come here irú ẹ̀hún Saheed Shittu ẹ máa gbọ́ o òun ló júwe Saheed Shittu fún wa ń bí báyìí irú ẹ̀hún Saheed Shittu júwe ẹ̀ fún wa. ṣẹgbẹ́ ọ̀rọ̀ ti pèsè jẹ́ ẹni tó rán wèrè iṣẹ́ ẹni tó rán wèrè tó lọ wèrè tó lọ bá káfí ẹ̀yìn wá sílá ẹni tó rán iṣẹ́ ló ń júwe fún wa yìí pé ó ń fi ẹ̀sìn lu jìbìtì ẹni tó wá ń fi ẹ̀sìn lu jìbìtì tó mọ̀ wípé ó ń fi ẹ̀sìn lu jìbìtì ó wá fẹ́ lò wọ́ fẹ́ fi ẹ̀ṣẹ̀ loose manner 13-14 tó wò lè jáde nínú ilé wọn bí bàbá ẹ̀dá kórìn kó yan fanda wọn bí dá ó wá lòwò kí wọ́n lọ tọ kámẹ́rà sí wọn lójú so that wípé torí ó ti mọ̀ kí bàbá tó gba góòlù máa pa kí wọn lè ráyè fi tọrọ owó àti láti fi gbowó lọ́wọ́ bàbá owó máa dọ̀ ṣe àgbẹ̀ ibi tí owó máa dọ̀ máa náwó sí ìgbésí ayé tiẹ̀ irú àwọn kan báyìí tó máa dá wàhálà lẹ́nu ẹ̀sìn
torí pé mo gbọ́ lẹ́nu ẹ̀yìn ajígini arìngìnìgìnì wọ́n jà. Mo gbọ́ lẹ́nu yẹn pé Saheed Shittu ti bá wọn gba owó, ipò tí ń bá wọn gba owó, ọmọ tí wọ́n lè torí ẹ̀ gba owó ìyẹn náà lè rí owó bó ṣe mọ̀ lórí yẹn o. Ẹ máa gbọ́ fọ́ìsì yẹn náà lẹ́ni o. Arìngìnì nípa àwọn ti sẹ́yìn owó sàkáǹtì ọkọ ọmọbìnrin yẹn. Ọkọ ọmọbìnrin yẹn náà lè rí owó kankan yàtọ̀ 100,000 tí wọ́n fún wọn jọ tí wọ́n lọ lákọ̀ọ́kọ́ ọjọ́. Wọ́n dẹ̀ fi fọmọ eré sí owó. Owó dẹ̀ jẹ́ ká mọ̀ wípé Saheed máa ń fi ẹ̀sìn lu jìbìtì ní o. Agídí ní ẹ̀sẹ̀ pé Saheed náà tún fi ń gbé owó ẹtú gbọ́lẹ́nu wèrè yìí lẹ́ẹ̀kan sí ẹgbọ́lẹ́nu wèrè yìí o ẹgbọ́ o. Pọ́blẹ́mù yìí àwọn èèyàn kan ká lè jẹ́lẹ̀rì sí àtàwọn sáìdì ń rojọ́ fún lẹ́yìn ìkẹ́sẹ̀lẹ̀ láàrin àwọn àtàwọn fọlọ́ sọ sẹ́mi nìkan ní aṣọ fún ni mo mọ àwọn tí a rojọ́ fún tí a pè mí. Kí ló dé? Ṣébí tó gbójú ọ̀gbẹ́ yín jà sí ni ọlọ́dẹ fi ń ṣe dáwà mo ní àwọn ọ̀rọ̀ yẹn lọ́wọ́ náà fọ́pọ̀. Ṣé máa gbé wà lẹ́yìn lè gbé wà lẹ́yìn wọn gbọ́ ó ti pọ̀ jù? Ṣé máa gbé wà lẹ́yìn lè gbé wà lẹ́yìn wọn gbọ́ ó ti pọ̀ jù? Ṣé máa gbé wà lẹ́yìn lè gbé wà lẹ́yìn wọn gbọ́ ó ti pọ̀ jù? Ṣé máa gbé wà lẹ́yìn lè gbé wà lẹ́yìn wọn gbọ́ ó ti pọ̀ jù? Kò wà lẹ́yìn máa kò wà lẹ́yìn máa kò wà lẹ́yìn lórí rọ́. Kò wà lẹ́yìn máa kò wà lẹ́yìn máa kò wà lẹ́yìn lórí rọ́. Ẹ wà bọ́ tẹ́ máa gbé wà lẹ́yìn lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹni tó bá fẹ́ sìn gbẹ́ kéèyàn gbá yẹn láyé níbi owó. Ó gbá yẹn láyé níbi owó. Ó dáa. Ó gbá yẹn láyé níbi owó. Ó dáa ju kéèyàn fi ẹ̀sìn gbá yẹn lọ. Ṣé ti gbọ́? Wọ́n ti jẹ́ ká mọ̀, ó ti jẹ́ ká mọ̀ wípé ẹni tó ń rún iṣẹ́ tó ní pé ń rún iṣẹ́ yìí ó ń fi ẹ̀sìn lu jìbìtì ni. Ìwọ ló jẹ́ kí gbogbo ayé mọ̀. Ó dẹ̀ máa pe wà láì lórí irọ́ ìwọ àti Fọlọ́runṣọ́ lẹ fi rinlẹ̀ fún wa. Nígbà náà kódà Fọlọ́runṣọ́ náà sọ wípé ibi tẹ́rù ẹ̀ ti ba òun ẹgbẹ́lẹ́nu Fọlọ́runṣọ́ ìyẹn òkú ìyẹn ti ẹkú ti mọ̀ ẹgbẹ́lẹ́nu ẹgbọ́ bisimilá. Wa alaikum salam Afa Suleiman. Mo Fọlọ́runṣọ́ ìjọba mi repeat ẹ̀ padà mi ò gbọ́ dáadáa tó bá mi repeat ẹ̀ bá mi repeat ẹ̀. Ṣẹ́rí gbọ́dọ̀ rẹ̀ ó ti pé ṣàìtọ́ọ̀nì ti jẹ́ lórí Fọlọ́runṣọ́ àwọn tó bá wá ń tẹ̀lé ńkọ́ tó àwọn tó bá wá ń ránṣẹ́ bí rán mọ́ Fọlọ́runṣọ́ bí rán bó ṣe rán ẹ̀sà òkè iṣẹ́ yìí ńkọ́ àwọn tó bá wá ń tẹ̀lé ńkọ́ jọ kí ló máa wá ṣẹlẹ̀ sí wọn bá mi sọ fún aráyé. Ṣẹ́rí gbọ́. Ọ̀rọ̀ kò sì jẹ́. Ṣẹ́rígbọ́n ń sìn pé ẹni tó rán iṣẹ́ ẹni tó rán wèrè ẹ̀sà òkè níṣẹ́ ẹ ti gbọ́ qualification ẹ̀ iṣẹ́ tó ń ṣe fún Islam òun fi Ìsìláàmù lu jìbìtì ní lẹ́nu àwọn tí wọ́n jọ ń ṣe. Kódà àbúrò yìí mọ́gán jẹ́rìí sọ̀rọ̀ tá à ń sọ yìí pé tó bá ń wá ọ̀gá àwọn òpùrọ́ nílẹ̀ lẹ́nu kàṣìbínà ọ̀gá àwọn òpùrọ́ nọ́mbà 1 ní àbúrò yìí mọ́ ó tó jẹ́ mẹ́ta ẹ jẹ́ ká gbọ́ tẹnu yín náà ẹ jẹ́ ká gbọ́ tẹnu yín àbúrò yìí mọ́ ó tó jẹ́ mẹ́ta ẹ̀yìn gbọ́. wọ́n wà á kọ́ pé Saheed Shittu káàdìbò Saheed Shittu káàdìbò Saheed Shittu káàdìbò minale káàdìbì Saheed Shittu káàdìbò minale káàdìbì wọ́n ní yìí máa ṣàwádà orí ibùdó ọ̀fẹ́ ṣeun náà láti ọmọ sí lọ. ìwòkúwò tó fẹ́ máa wò náà máa wò lọ. Ràdàràdà tó fẹ́ máa ṣe náà máa ṣe lọ. Wọ́n tó ra wọ́dẹ̀ náà máa bá yìí. Wọ́n sì yí máa tàwọ́dá. Wọ́n tó fẹ́ máa ṣe oṣẹ́
ṣé ń gbọ́. Gbogbo everybody ti mọ̀ wípé iṣẹ́ tí Saheed ń ṣe ó ń parọ́ ó ń fi àwọn èèyàn lu jìbìtì lẹ́nu ẹ̀sà òkè ó ń fi àwọn èèyàn lu jìbìtì ní ẹ wá gbọ́ ohun tí Ajígini sọ lórí ọ̀rọ̀ nǹkan tó ń dùn wọ́n tó fi ń àtàkùn àwọn tó gba góòdù mu àṣírí ẹ̀mú tú yìí o Saheed ló wà lábẹ́ gbogbo tó ń ṣẹlẹ̀ yẹn o ó wá ń lo ẹ̀sà òkè àtàjígini arìngini wọ́n jà ó wá ń lò wọ́n torí pé kóhùn lè fi kíní yẹn méèkì owó Ajígini ló wọ́n jẹ́ ká mọ̀ wípé àti ó ti ń ba gba owó kí wá àwọn òbí Wásílà sọ àbí kí àwọn Wásílà sọ ẹ kọ́kọ́ gbọ́ lẹ́nu Ajígini arìngini wọ́n jà kọ́kọ́ sọ fún wa kí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Saheed Shittu yìí yá. àgbọ̀ o. ṣé ń gbọ́. àfa Saheed Shittu wọ́n ti ẹ̀wà tún gba owó fún gẹ́gẹ́ lórí pílátífọ́ọ̀mù wọn ìyẹn níjẹrin àbíjẹta. ẹ̀yin náà mọ àfa Saheed Shittu náà tí ìwúlẹ̀ bá ti sọ pé òun níbi owó òun fẹ́ nìkan ẹ̀ mọ báwo yẹn ṣe máa ń rẹ̀spọ́ǹdì sí i tó máa ń fún owó náà. gbogbo owó yẹn ó ti wọ àkáǹtì Abbas ọkọ Wasila tó kọjá pé a ṣẹ̀ṣẹ̀ ń fi 400,000 ẹ̀ńtáìsẹ̀. now bá a ti wá fún Wasila àtọkọ ẹ̀ Abbas nírú owó tó bẹ́ẹ̀ yẹn a tó wá dúró lórí pé aláàfẹ́ ra dignity rẹ̀ afẹ́ ra padà. dákẹ́ Mr. Dignity yẹn Sanjade come again ẹgbọ́n kan tó sọ báyìí ẹgbọ́n kan tí Ajígini arìngini wọ́n jà ẹgbọ́n kan tó sọ ó sọ wípé Saheed Shittu ó ti bá Wásílà gba owó lórí pílásífọ̀mù ẹ̀ àwọn dẹ̀ ti sẹ́ǹdì owó yẹn sínú àkáǹtì ọkọ Wásílà ní owó tó ju 400,000 lọ 400,000 tó bá tó gba góòdù tó fún fámìlì tó fún Wásílà yẹn tọ́lọ́wọ́ àtànẹ́bí Muhammad ló jẹ́ ìbànújẹ́ fún wọn o ìyẹn ló jẹ́ ìbànújẹ́ fún wọn o torí pé bàbá tó gba góòdù òfin lu jìbìtì wọn ò fi pawó wọn ò fi gbowó lọ́wọ́ bàbá owó máa gbọ̀ wọn ò fi gbowó lórí social media kódà ìtìyàdì tó bàbá tó gba góòdù sọ pé on behalf of ìtìyàdì wọn ò yọ lápò ìtìyàdì o wọn ò yọ lápò ìtìyàdì o bàbá tó gba góòdù yọ lápò ara wọn fi ṣiṣẹ́ Ọlọ́run torí mo gbọ́ tí ó pè ní ẹ̀sà àti ẹ̀sà pé èèyàn kan ló sọ wọn òpèlú ni ẹ̀yin fẹ́ fi sọ́wọ́ sí láàrin jìbìtì ni ẹ wá gbọ́n tí Ajígini sọ ẹ tuntun gbọ́ lẹ́ẹ̀kan náà ẹ tuntun wá play voice ọmọ yẹn tuntun gbọ́. ẹ̀ẹ̀mọ̀túmọ̀ kéèyàn ọmọlúwàbí yẹn dignity ẹ̀ẹ̀mọ̀túmọ̀ torí báwo fẹ́ fowó ra dignity ọmọ yẹn àfẹ́ fowó ba reputation rẹ̀ jẹ́ adẹ̀hùn fún lọ́wọ́ àdẹ̀jẹ́ nìkan kan mọ́ silently kó tó di pé àfa Saheed Shittu wọ́n ti ẹ̀wà tún gba owó fún gẹ́gẹ́ lórí pílátífọ́ọ̀mù wọn ìyẹn níjẹrin àbíjẹta. ẹ̀yin náà mọ àfa Saheed Shittu náà tí ìwúlẹ̀ bá ti sọ pé òun níbi owó òun fẹ́ nìkan ẹ̀ mọ báwo yẹn ṣe máa ń rẹ̀spọ́ǹdì sí i tó máa ń fún owó náà. gbogbo owó yẹn ó ti wọ àkáǹtì Abbas ọkọ Wasila tó kọjá pé a ṣẹ̀ṣẹ̀ ń fi 400,000 ẹ̀ńtáìsẹ̀. àwọn bá a ti wá fún Wasila àtọkọ ẹ̀ Abbas nírú owó tó bẹ́ẹ̀ yẹn a tó wá dúró lórí pé aláàfẹ́ ra dignity rẹ̀ afẹ́ rà padà reputation rẹ̀ afẹ́ rà padà bó ṣe humiliate ẹ̀ yìí bó ṣe intimidate ẹ̀ yìí bó ṣe disgrace ẹ̀ yìí we are ready to stand by you. irọ́ náà pa o irọ́ náà pa o irọ́ ni wọ́n ń pa o wọ́n fẹ́ fọmọ yẹn méèkì owó ni o wọ́n fẹ́ fi méèkì owó ni o àṣírí pé wọn ò di fi méèkì owó tó tú náà ṣe ń kanra mọ́ bàbá tó ń gba góòdì o ẹ wá gbọ́ nǹkan tí Wásílà fún ara ẹ̀ sọ kó ṣe ẹ̀dánù jáde kókó burúkú ẹ̀dánù jáde ẹ gbọ́ nǹkan tí Wásílà sọ fún ara ẹ̀ máa gbọ́ nǹkan tí Wásílà sọ o ẹ máa gbọ́ voice Wásílà o ẹ
ẹ̀gbọ́n ọ̀nà àwọn ti fún lówó tó kọjá 400,000 ẹwà bí wọn ti wá sí lásọ àti máa tú báyìí ẹkú mọ̀ pé èmi kò sẹ́ni kó sọ̀rọ̀ lè ní o àṣírí máa tú báyìí o ẹ máa bí wọn ti wá sí lásọ báyìí o ìhun tó ń dùn wọn nìyẹn o ya àti wá sílá èmi wọn ti fún yín ẹjọ́ ẹ sọ̀rọ̀ kí gbogbo ayé gbọ́ ẹ sọ̀rọ̀ ó yá. Yes sir, nǹkan tí mo fẹ́ wá mẹ́sẹ̀jì yín látàlẹ́ àná náà nìyẹn bọ̀ wọ́n ní pé kí ní sùn kí n má ti mẹ́sẹ̀jì yẹn ìbálòpọ̀ tí mo lọ ṣàlàyé fún wọn sẹ́ǹdì owó kankan sí àkáǹtì ọkọ mi lóòótọ́ lódòdó níjọ́ tán wá sọ́dọ̀ wa ní ọjọ́ Sunday tán wá nígbà tó dalẹ́ ọjọ́ yẹn wọ́n sẹ́ǹdì 100,000 wọ́n sẹ́ǹdì ẹ̀ sí wa lẹ́yìn ìgbà yẹn 1,000 méjì lówó tó tún wọlé sí àkáǹtì ọkọ mi wọn ò sẹ́ǹdì owó kankan bí mo ti fẹ́ ṣe fídíò gan bọ̀ àwọn èèyàn náà ní kí n má ti ṣe fídíò pé kí n ṣì ní sùúrù yẹn àwọn balógun yẹn ní kí n ní sùúrù bí ọ̀la àbọ̀túnla wọn ò sẹ́ǹdì owó kankan wọlé sí àkáǹtì ọkọ mi àtọ́ wọn lẹ́yìn 100,000 yẹn àti 1,000 méjì tó wọlé wọn sẹ́ndì owó mi lẹ́yìn ìgbà yẹn kò sówó kankan tó wọlé láti gbà yẹn mo ti fẹ́ ṣe fídíò pé kí n sọ̀rọ̀ síta tó láwọn èèyàn tó ń sọ pé mo ti gba owó àwọn apá tó jẹ́ kí n sọ pé mi ì ṣe kéèzì wọn sẹ́ndì owó kankan tó wọlé. fífún ọ̀rọ̀ yẹn ti fẹ́ dájà rẹ láàrin mi àti ọkọ mi gan torí ìyẹn sọ̀rọ̀ pé ṣé òun ò ṣe wàá tiẹ̀ bá nǹkan kan mọ́ ara ni òun fi àwọn ìgbówó lówó fún pé òun ò gbowó àwọn mo mẹ́sẹ̀jì wọn mo lè screenshot mẹ́sẹ̀jì yẹn sí mo ní pé kí wọ́n sẹ́ndì rìsíptì tán fi sẹ́ndì owó tán bá sẹ́ndì receipt èèyàn máa kàn fà bọ̀ wọn sẹ́ndì owó kankan sáwà wọn dẹ̀ reply message mi. àṣírí bá tú ṣẹ́fà àṣírí ti tú wọn sẹ́ndì owó kankan sí wá sílá ẹgbẹ́ gbọ́n tí ajígi ní arìngíní wọ́jà ẹgbẹ́ wọn tó sọ ọwọ́ tó gbọ́ lẹ́ẹ̀kan sí èlò ẹ ti sẹ́ndì. Silently, kó tó di pé àfa Saheed Shittu wọ́n ti ẹ̀wà tó gba owó fún gẹ́gẹ́ lórí pílátífọ́ọ̀mù wọn ìyẹn níjẹrin àbíjẹta. ẹ̀yin náà máa àfa Saheed Shittu náà tí ìwúlẹ̀ bá ti sọ pé òun níbi owó òun fẹ́ nìkan ẹ̀mọ báwo yẹn ṣe máa ń rẹ̀spọ́ǹdì sí i tó máa ń fún lówó náà. gbogbo owó yẹn ó ti wọ àkáǹtì Abbas ọkọ Wasila tó kọjá pé a ṣẹ̀ṣẹ̀ ń fi 400,000 ẹ̀ńtáìsẹ̀. àwọn apá tí wọ́n fún Wasila àtọkọ Abbas nírú owó tó tó bẹ̀rẹ̀ àtúwá dúró lórí pé aláàfẹ́ ra dignity rẹ̀. gbẹ́nu sọ́hùn wèrè dignity wo ni wèrè àkọ́wé burúkú ọ̀sán bẹ̀rẹ̀ olóṣì wèrè dignity wo ló rà dignity àbẹ́rẹ́ dignity orí burúkú wo ló rà òpùrọ̀ ní ẹ́ òpùrọ̀ tó kò máa dánwò aláàlẹ́sìn ní ẹ̀sìn ni ṣé Saheed tó gba owó ẹgbẹ́ nǹkan tí fámìlì ọmọ àwọn tó gbọ́n fóun lówó Saheed tó gbowó ẹ̀sà òkè nínú ìyàwó ni Saheed dúró Saheed fún wa bísímìláì. pọ́blẹ́mù yìí àwọn èèyàn kan kálí jẹ́lẹ́rì sí nàtà bọ́sẹ̀ ìdí wọn rojọ́ fún bẹ́ẹ̀ nǹkan ṣẹlẹ̀ láàrin àwọn àtàwọn fọlọ́ sọ sẹ́mi nìkan ní ẹ̀sọ́ fún ni mo mọ àwọn tí a rojọ́ fún tí a pè mí kí ló dé sẹ́mi tó gbójú ọ̀nba yín jà sí ni rọ́jà fi ṣe dáwà mo láwọn ọ̀rọ̀ yẹn lọ́wọ́ náà tó pọ̀. kí máa gbé wà láyìn lè gbé wà láyìn wọn gbọ́ ó ti pọ̀ jù kí máa gbé wà láyìn lè gbé wà láyìn wọn gbọ́ ó ti pọ̀ jù kí máa gbé wà láyìn lè gbé wà láyìn wọn gbọ́ ó ti pọ̀ jù kí máa gbé wà láyìn lè gbé wà láyìn wọn gbọ́ ó ti pọ̀ jù kó wà lẹ́ẹ̀ma kó wà lẹ́ẹ̀ma kó wà lẹ́ẹ̀ lórí rọ kó wà lẹ́ẹ̀ma kó wà lẹ́ẹ̀ma kó wà lẹ́ẹ̀ lórí rọ ẹ wà bọ́ dẹ́ máa gbé wà láyìn lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ tó bá fẹ́ sí pé kéèyàn gbá yẹn láyé níbi owó ó gbá yẹn láyé níbi owó ó dá ó gbá yẹn láyé níbi owó ó dá bí kéèyàn fi ẹ̀sìn gbá yẹn lọ. náà ṣe ti gbọ́ báyìí ṣe ti rí pé irun tó ń dùn ọ̀gọ̀gàn pé Saheed lọ́wọ́ àwọn gbogbo wọn níṣẹ́ Saheed ń lò wọ́n fi wọ́n ṣe spanner torí pé mo fẹ́ fi wọ́n lè kí owó ṣọ̀gbọ́n ẹgbẹ́ mẹ́ta ìkò dàbí tẹ́lẹ̀ mọ́ tí wọ́n máa fúláṣí lè kò dàbí tẹ́lẹ̀ mọ́ owó wọn ló ṣe ń wọlé mọ́ ó dẹ̀ wọ̀ pé opportunity wá sí láàyè kó nǹkan fi dá wàhálà alẹ́ àwọn òpè ní méjèèjì tó wá ń sọ̀rọ̀ yìí wọn ò mọ̀ pé Saheed ń lo àwọn ni àwọn òpè nígbà akáyọ̀ rẹ̀ gbé o ẹ wọ́n fẹ́ lu ọmọ ọlọ́mọ wọ́n fẹ́ fi dá wàhálà alẹ́ kókó òun kọ́ máa fẹ́ ọmọ yẹn jà tó bá fẹ́ ọmọ yẹn jà wọ́n máa fẹ́ ọmọ yẹn méèkì owó iṣẹ́ pé bàbá tó gba góòlù lọ já iṣẹ́ yẹn pé ṣé 400,000 ní problem ó dáadáa fún 400,000 case bá ẹjọ́ bá kú sáké no more case ọlọ́pẹ́ ẹjọ́ yẹn kú sáké
wọ́n torí ẹ̀ máa àtàkì ọ̀rá tó gbàgbé ìtẹ̀yìn tí wọ́n àtàkì ọ̀rá tó gbàgbé ìyẹn o àwa ti pé wọ́n ti gbé kó rẹ̀ sìn wọ́n fẹ́ sọ di fracas làwa ṣe jáde sí yín bẹ́ẹ̀ bá ní fracas náà máa wá fún yàlájà yín wọ́n fracas náà máa dúró sí ìrọ̀rùn gbogbo tí wọ́n ṣe ìyẹn ìfẹ́ ṣé wọ́n tẹ́lẹ̀ pé a ti kọjá lẹ́rù yẹn gbogbo tẹ́lẹ̀ sọ di fracas máa wá fún yín padà ẹ̀sìn ó yàtọ̀ sí fracas gbogbo tẹ́lẹ̀ sọ di fracas ni àwọn àdè máa jáṣẹ́ mọ̀ sàbúrú làwa lọ́ba jáṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà mo kàn máa yẹ sílẹ̀ ọ̀rọ̀ máa kọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wò olúkèrè jáde kò kàn mí jáde ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ máa kò kàn mí jáde ó máa yé mi màá mọ̀ pé iṣẹ́ yẹn ìpè ìdán ni màá kò ìdán ni bọ̀ máa kàn olúkèrè ni màá nínú ìdásí bọ̀tẹ́ lẹ́yìn ìpè ẹ̀rọ máa gbọ̀bá tó gba góòlù ẹ̀rọ máa fi kọ́ bọ́ọ̀dù yẹn ṣọ̀pọ̀ ló máa pa yín àwọn máa dúró tì yín lọ́rùn ní mélòó lára yín ṣé ṣé ọlọ́run lẹ́ ń jẹ́ àbíjẹ́ Saheed Shittu ṣé ṣé ọlọ́run lẹ́ ń jẹ́ àbíjẹ́ Saheed Shittu ní Saheed tẹ̀jú orí ọ̀n tó jẹ́ fún wa táwọn àgbẹ̀ tó wáyé fún orí ọ̀n tí Saheed Shittu jẹ́ ẹ̀tọ́ wọn fọwọ́ Saheed Shittu ṣẹ́tí yìí tí mo ṣe fún yìnyín ẹ̀ló tẹ̀sí ni o tó bá ti bí babalákùbà báyìí ajígini anìgini wọ́dà ẹ̀sà òkè lórúkọ ẹ̀sà òkè ẹni tó bá di bídá nu yẹn tún jáde padà lórí ọ̀rọ̀ yẹn tó sọ wá kí n gbàgbó gbogbo ẹ̀yọ́ lógún ẹ jáde fún wọn kókó yàrá ìyá wọn jáde ẹ kókó egbò ọdí wọn ẹ mẹ́rin lára wọn ẹ kókó wọn ẹni bá sọ̀rọ̀ ẹ̀sìn tó bá sọ̀rọ̀ fúlẹ́kà máa wá fún yín ilé mi dẹ̀ dùn ọmọ wá síra yẹn gbọ́n ó tẹ́ ẹ má fi ní jà o tí wọ́n fẹ́ bá àwọn ẹlẹ́bọ̀ jà ẹ lọ bá wọn jà ẹ lọ bá àwọn olóògùn ẹ lọ bá wọn jà lórúkọ ara yín olóògùn ẹ̀sà òkè Ìbàdàn wà kò tẹ́ kóyàwó ẹ̀ jáde kó lọ fèsì olóògùn wèrè ajígínárìgínì Ìbàdàn ló wà ó sì kọ́ àwọn ilé ẹ̀ jáde kó lọ fèsì olóògùn àní táwọn yẹn ṣe dá o òpònú ẹni bá ti ń ṣe ẹbọ òpònú ni o ṣùgbọ́n ẹ̀yin ò ṣe kó àwọn ilé àti ìjáde kọ́ lọ fojú kan olóòlù tí wọ́n rí pé justice fún ìyàwó ajígini justice fún ẹlẹ́ha ẹ̀sà òkè èmi tó máa bá ń dá owó justice fún ẹlẹ́ha ẹ̀sà òkè justice fún ìyàwó ajígini anìgini gbọ́dà anìgini ní kọjọ́ pé ẹ̀sà òkè justice fún ẹ̀sà òkè ìyàwó ẹ̀sà òkè máa bá yín dáwó ọmọ ọlọ́mọ ló ń pè ní adógunugbe ilé ní tọ́mọ yẹn ṣe dá o onídọ́kàn pẹ̀lú ọmọ wásílá kan mi ò ṣiṣẹ́ fún wásílá o èmi ò ìkóńdọ́kàn pẹ̀lú wásílá ọmọ yẹn tẹ̀lé ajáre má fi mu jà àwọn tẹ̀lé fi jà lọ́dọ̀ kí náà nà kí lè bá bọ̀ bẹ̀ mú ìdí nìjà lẹ́nì ṣé ẹ̀dẹ̀ báyìí mú ìdí nìjẹ́ ọlọ́run àrán àgbàlagbé bẹ́ẹ̀rẹ̀ sí mú ìdí nì ó tún kàrí ẹ̀ ṣe àwọn olórí burúkú yìí wọ́n gba mú ìdí lọ́wọ́ wọ́n ba mú ìdí wọ́n dá mú ìdí padà sí sẹ́sẹ́ àárọ̀ wọ́n dáhùn ìdè padà fẹ́ sí àárọ̀ àṣeyọrí wo lè ní rí ẹni tó bá jẹ́ bí mo dẹ̀ gbélé sọ fún gbogbo ẹ̀yin tó wà lórí social media ẹ jẹ́ kó rí yí pé ṣótúrú ìwọ tí wọ́n bá fi kó iná ìjà ọ̀rọ̀ táwọn fà láàrin ara wa ó jọ yé wa o ṣótúrú ìwọ fẹ́ pé nígbèsì yẹn tó bá lọ lù ẹ́ wípé wọ́n fẹ́ fi ẹ́ báyàn kan jà wà lá máa ba kàrí ẹjọ́ máa ba tiẹ̀ jẹ́ tó ń ṣe díẹ̀ wọ́n máa bá tiẹ̀ jẹ́ tí ò ń ṣe díẹ̀ ṣe bẹ́ẹ̀ àwọn kan tó máa ń lò pé ẹlẹ́bà àwọn fẹ́ sẹ̀ tiẹ̀ fún yàn kan lọ́dún mẹ́ta ìmọ̀ ni pé wọ́n dọ́gbọ́n fẹ́ máa gbá kíńsìn wípé òun fẹ́ máa wá bá mi ṣe mo ní ìwọ àwọn tó ju ẹ̀rọ gan tó bá mi tó 7 years gan kò ní formation kan gan gbé lọ jáde wọ́n kàn bá tiẹ̀ jẹ́ ni wọ́n bá tiẹ̀ jẹ́ ẹ máa dáhùn fídíò kan tó máa jáde tí máa padà wá post nípa report táwọn èèyàn ń béèrè lọ́wọ́ mi pé báwo ni kéèsì kan ẹ bá ẹrù mi ẹ máa padà gbogbo yẹn mo ti ṣe fídíò ẹ̀ ó wà nílẹ̀ bá máa padà release ẹ̀ so that ìwọ tó bá lọ lò ipò bẹ́ẹ̀ máa fi ẹ́ kọjá wo wọ́n máa bá kàrí ẹ̀ jẹ́ gidi gan àbí ìwọ tó bá fẹ́ lò fún èmi pé wo ọ máa ń rún fámìlì a máa ń gbogbo ẹbí ẹ wo wójú tọ́ wo tọ́lọ́mọ mà ló ṣòro tó làwa tójú kó làwa tójú àwọn tó ti mú kó ju àwọn lọ níbi eléyìí mo béèrè lọ́wọ́ ẹ̀sà òkè àtàjígini arìngini ṣéṣe ọlọ́run lẹ́ ń ṣe àbíṣẹ́ Saheed Shittu ẹ dáhùn subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin kò jù bẹ́ẹ̀ lọ ẹ ló testing tó bá ti bí yín da ètò padà wá ẹ̀ṣẹ̀ máa gbádùn mi ṣó yẹ yín ó dàbọ̀ kò jù bẹ́ẹ̀ lọ.